Welcome to Kábẹ̀rẹ̀ Mọ́rẹ́ TV àgbàlẹ̀ ọmọdé làwọ̀ ẹ subscribe síbẹ̀. Bọ̀dá mi, kí ló ṣẹlẹ̀? Hello bọ̀dá mi. Ẹ́ yé mo dáná nígbà wo? Ọ̀run kí ló dé yọ ọgbọ́n òun? Ẹ wo ẹ mọ̀ ká ní sùúrù, èmi náà máa débẹ̀ yẹn ní sísísísí. Àjẹláàbọ̀ ẹ wo ayé yóò ní bàjẹ́ lódìdí sàdédé mo gbọ́ kòkòkò ǹjẹ́ ta nu apá àwọn béèrè ọ̀gá láti bo ṣé ọ̀gá fún yín ní apọ́tímẹ́ǹtì ẹ ṣeun níbi tá a ti ń yájú lọ́wọ́ pé rárá lọ̀gá bá sì jáde ọba pé àtànù ìmọ̀ wọn ní apá àwọn béèrè yín wọ́n gbé ǹjẹ́ wọn wọlé wọ́n ti wọlé báyìí ìdí ìbọn ni kò jà mo ti dá ọkùnrin àfi tako tí ń gbọ́ nígbà yìí lè lajú wọn ti pọ̀ gá mi ayé yóò ní bàjẹ́ oúnjẹ yóò ní dìyẹ. Bàbá ǹjẹ́ ẹ mọ̀ bóyá ọ̀gá mọ ìkankan nu wọn dájú àbí wọ́n jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ ọ̀gá. ìrí wọn pẹ̀lú ọ̀gá rí wọn àmọ́ ti bí iléeṣẹ́ wọn o bóyá tí wọn aláàbí iṣẹ́ nìkan ni ìmọ̀ ọ̀gá mi ẹ bá sẹ́nu ọ̀nà ni ẹ gbà mí o nǹkan ṣe mí o. Lórí ẹ̀ làwọn agbófinró fi dé. Ẹ ṣe sùúrù ẹ ṣe rí torí ọ̀rọ̀ yín náà làwọn ti wà mí báyìí. Bàbá Kẹ́tù wọ́n lè wúlò. Madam ẹ wo. Ìlànà ṣe sùúrù bí àwọn agbófinró ń ṣiṣẹ́ wọn. Ṣé gbọ́? A ní láti ṣe sùúrù ká lè rojú tọrọ. Ẹ wo madam ṣe rí bọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ làwọn náà ti débi báyìí. Àmì ìṣọ̀pá àrí gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí. If that should be the case, security, ẹ máa tẹ̀lé wa dé station for more investigation. Ó yá move. mo ti fẹ́ tẹ̀lé yín mọ́. Tẹ̀lé wọn ní orí kí ló fẹ́ sí báyìí? Nǹkan ti wáyé. Àpò ṣàlá ìrúnmọ̀lẹ̀ ẹ̀jìwá ọ̀gá mi respect ọmọ mi ẹ̀jẹ̀ ọ̀gá mi ìtàlẹ́dúró sí ni kò sí ọ̀kan.
Tell you now, you who be this? I dey hear one guy. Ní mọ àlàyé náà come new session. Ta lélẹ́yìí? Kò yé mi o. Olóhùn òòṣà. Orí kan tí mo rí ni. Ta lélẹ́yìí? Níbo? Èmi òòṣà. Wọ́n lẹ́nìkan jó òòṣà. Níbi tẹ́nìkan fún wa. Àwọn ọlọ́pàá tún wá ń wá. Ó wá lẹ́ni tó bá rí ó máa fún ní 10 million. Wọ́n máa kú ní wọ́n máa pa ẹ́. Bí kúlọ̀ lóko ni bíta kú tẹ́ ni. A lè máa mọ̀. Ẹyin tèmi. Ẹja ò lọ. 100. Bọ́lá. Ìgbà wo lẹ dé nígbà? Kí ló dé? Látàárọ̀ tí mo ti bọ̀ ni mo ti ń pe kọ́ ẹ̀ òwe. Mo fi wá drive down débi báyìí. Tí mo fi park. Rí mi. Ẹ wo sísá. Ẹni ṣé nǹkan tó wà nílẹ̀ náà ṣé kò tó rò ni? Gbogbo àwọn ẹbí àbúrò mi, gbogbo wọn ló ti kú tán. Wọ́n ti pa gbogbo wọn tán. Àwọn Yorùbá dẹ̀ ní ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fún ni o. Tá la mọ̀ tí kú yẹn gan tún kàn báyìí. Mi lè jáde nínú ilé, èmi ò fẹ́ kú o. Mi ti ṣe tán àti kú ayé dùn ju kéèyàn kan lọ kú bẹ́ẹ̀ yẹn lọ. Àlékún kankan bí kò ṣe yíyé. Èmi gan ṣe nǹkan ta fẹ́ ṣe sí nǹkan tó wà nílẹ̀ gan. Ẹ̀rù gan ti ń ba èmi gan. Kódà mo sì rò pé tó bá jẹ́ pé orí òkè kan la máa lọ láti lọ máa pray ká tètè mọ̀. Tó bá dẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ àwọn babaláwo náà ni àbí aláfa kan la máa wá lọ tó máa gbàdúrà fún wa. Ṣó mọ̀ pé bọ̀dá wa gbà ń tiwọn. Babaláwo làwọn wọ́n lè ní ẹ fọkàn yín balẹ̀ o, kò sí kankan o. Èmi ò dẹ̀ lè fi tí wọ́n ṣe o. Torí mi gan in fact ẹ̀rù ti ń bá mi seriously. Àlejò bí àbátẹ̀ṣọ̀ ṣe máa ń wọlé lélẹ̀ yìí. Torí tó bá ti di pé èèyàn ti wà kárí tèwé tó bọ̀ kan láyé sọ mọ́, èèyàn ti kúrò nínú ayé rẹ̀ jù. Má jẹ́ ká kú tó dé o. Ọlọ́run wà ní fi kankan pa wá báyìí. Fúnra alẹ́ fọmọ kalẹ̀. Kí lẹ fẹ́ kí n ṣe fún yín? Kàpò lórí ọ̀rọ̀ ilẹ̀ náà ni dákun mo bí ọ ni bí mo ṣe ń bọ̀ àwọn ọmọ ẹ̀ mo bí ọ ṣe gbowó lọ́wọ́ mi 1 million mo gbé fún ọ lẹ́yìn ẹ̀yìn bótù kódà mo fẹ́ kún wọlé dákun mo bí ọ ni. Ẹ dẹ̀ ṣú ẹ̀pẹ́ ti gbé 1 million kalẹ̀. ilé tó ṣe dẹdẹrẹ báyìí kò ló gbà lọ́wọ́ mi. Fọ́gò. Fọ́gò ló gba 1 million naira lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ni Fọ́gò gangan ló jẹ́. Kò sí ọ̀nà ó yẹ máa lọ. Kàpò Ẹ parẹ́ ní so. Àríkẹ́ máa lọ. Dáadáa.
mo fẹ́ try to compensate yín ni. Okay, no problem. ọmọ ẹ máa wò kọ́tẹ́ máa send náà ṣe lórí 500 1k 2k àbí. ẹ nídìí gbogbo wọn tẹ̀ ń sọ ẹ jẹ́ compensate yín náà. Okay. 2 6 17 67 08. Kọ́lá Adéṣẹ́gun àbí. Ó ti wọlé ẹ chẹ́kì àkáǹtì. Sọ ẹ má bínú mi ò kí ń ṣèyàn bẹ́ẹ̀. 500 naira 5,000. 500,000. Thank you. Oh my God. Thank you. Ṣé ni ti dùn ní? Wow. Ládùúgbò bó ṣe du ẹnu fún mi tó mọ̀ tó parí iṣẹ́ bí. Tó yẹ ká ti rí gbogbo bọ́gláàrì rí. Wọ́n lọ. Àwọn èèyàn tẹ́tẹ́ yóò bá dẹ̀ gbéṣẹ́ fún wọn báyìí. Á dàbí wípé àbí kí la fẹ́ kóró eléyìí báyìí. Olórí burúkú ẹ̀ sì tàbá sí ìpè ìsìn kò ní gbẹ́kọ̀. Ẹ máa wò ó. Kí ni mo sọ? Ọ̀nì. Ó fi nọ́mbà mi sí nọ́mbà mi sí. Àmọ́ nǹkan tí màá ṣe fún ẹ. Àmọ́ ẹ wá gba balance ní lọ́wọ́ mi. Ẹ̀yin olórí burúkú tẹ́ bá ń wá sẹ́wọ́n mọ̀ bẹ̀ ni. Ẹ dápẹ́ mi ní kẹgbẹ́ fún ọ. Màá parí ẹ̀ mo dẹ̀ ríṣẹ́ tó bọ̀rẹ́ mi ṣe ni o. Kí ni mo fẹ́ sọ fáwọn pípì tí wọ́n bá dé ní next month báyìí? Ẹ wo gbogbo bí tó yẹ kán ti parí ẹ̀. Kí ni mo fẹ́ ṣe báyìí o? Olórí burúkú tí bá mọ̀ láàárọ̀ yìí 500,000 tí mo sẹ́ndì sí mi ò ní sẹ́ndì ẹ̀. Ó ti gba gbogbo owó iṣẹ́ tó lọ́wọ́ mi. Ó dà. Ẹ̀lọ́. Ó gọ̀ tiẹ̀. Ó ti dà. Ó ti dà ní nǹkan tí. Ẹ̀yin wọlé lẹ́yìn. So inú lẹ́bẹ̀ẹ́ lẹ wà látàárọ̀ tí mo ti ń pariwo. By the way, bó lẹ gbà wọ bẹ̀ẹ́ because mo ti wọ gbogbo bẹ̀ẹ́ káàkiri lẹ́ni tí mi ò réyàn kankan bẹ̀. Ọ̀gá yín dà. Ẹ sọ̀rọ̀ ni. Àti wípé ẹ dúró. Ẹ jọ̀ọ́ ta lẹ̀yin gan-an. Òòṣà ni mí. Bàbá kúkúrú tó forúkọ jà láàfin Ọ̀yọ́. Orúkọ mi náà ti sọ yẹn. Ó ti yé mi. Call me again. Ìránṣẹ́ ẹkú ni mí. Ẹni tọ́jọ́ ọkùn rẹ̀ bá ti pé tí mo bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ ó ní mo máa ń gbà mo dẹ̀ fẹ́ gba tiẹ̀ lónìí. Ṣé ẹ̀mí ewúrẹ́ àbí ẹ̀mí ajá àbí ẹ̀mí ẹran àbí ẹ̀mí àgùntàn ló sọ pé o fẹ́ gbà? Dáa fún ẹ̀ tó fi sọ̀rọ̀ kábàárì jì lánàá. Ó ti yé mi. Ẹ wo bí mo ṣe wà yìí. Ẹ má fi ikú bá èmi ṣeré o. Ibi tó bá dẹ̀ ti sọ̀rọ̀ kú mo máa ń sá jìnnà síbẹ̀ ni. Tó bá wá jẹrẹ ni ẹ stop ẹ. So ẹ̀yin ni boys tó máa mu igbó tẹ bá máa mu igbó káàkiri àdúgbò àbí. Mo ti mọ̀ nǹkan tí màá sọ fún máa pe ọlọ́pàá kan yìí. Anyway, ìránṣẹ́ ẹkú lèmi ẹ̀mí ni mo máa ń gbà. Kò máa yẹ ẹ. apájìyàn ẹ̀rọ oníbà ìjíbèrè bàbá ọkọ fà. Jẹ́ ká sáré ṣeré ọwọ́ fún un. Àwa ló pè ń táùtì yẹn o. Àwa lọ máa ń gbó àbí. Kò sọ̀rọ̀ ọjà sáré ṣeré fíìmù fún ẹ. Ìwọ tiẹ̀ gbà báyìí. Fíìmù ni ìrókò. Ó yá gbà báyìí. Kí ló dé? Ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dramatize ọ̀fẹ́. Eléyìí lọ fì. Eléyìí lọ tún lọ fì. Ẹ̀wẹ̀ ọkú ẹjọ́. Kí ni mo ṣe tẹ́ fẹ́ pa mí? Pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀, ó sì jọ tíátà ló jàbí. Mo jọdún ládé àbí tó ga tó sì gbọ̀nlẹ̀. Ókè tó kàn kù ní pé ẹ̀mí ti ẹran lókù tí mo fẹ́ gbà. Ẹ̀mí ti ẹran lókù tí mo fẹ́ gbà. Bàbá ìyá tàbí ọkọ ní ọkọ mi. Àlàyé ló ń ṣẹlẹ̀ gbọ́dọ̀. Ní ká máa ń gbọ́ ọ̀yẹ́ náà wọ́n ń tó lè wá ń pẹ̀yìn àti ló pẹ́ jù ló wá kàn ń stáǹdì nìkan tó ń ṣẹlẹ̀ àbí. Boys, ẹ kọ fún mi 10 minutes. Fún mi 10 minutes.
fault nítorí mi kì í da effort àwọn. Ìdí tí mo fi ń gbé bàbá wọlé ni pé mo ti rí pé bí ò kì í ṣe standard kan tí mo wà so that I need láti máa stress ara wa. Ẹ má bínú mi ò like bí rárá ti rárá because ó láwọn kankan tí mo wá ṣe nílùú yìí àdó máa take mi bí àwọn bí time mélòó kan kí n tó lọ bọ̀ bí ò kì í ṣe standard kan tí mo wà. Aláyé fi bẹ̀ lẹ̀ sọ fojú olóhùn wò wá ni wọ́n fẹ́ 10 million aláyé máa gbá jáde calm down now wọ́n lẹ̀ ń bẹ̀ náà. Confam lẹ ti gbọ́ lẹ́nu ọmọ mi yẹn asán ńlá kọ́ lèèyàn ńlá àwọn kì í gbé káàṣì rin o bọ̀ kò ṣe táwa need táwa ò ní san ẹ̀kan fún mi ní ilé tó mighty dáadáa tó jẹ́ bí mansion àwọn ilé tí mo need nìyẹn. Okay sir mi mọ̀ pé ibi báyìí kì í ṣe taste yín ni sir so ẹ fún mi ní 24 hours kí n bá yín fi get ẹ̀ tí bá ti rí àwọn àti fún Mike kò sí problem máa rí ilé ni sir àwọn ilé tó wà òkè dáadáa ó wà lọ́wọ́ wọn. Wow pẹ́ ṣúọ̀ pé tẹ bá rí àwọn bíi àní ìkàyè yẹn fún Mike ẹ máa get ilé fún kí lẹ̀ wá ń ṣe yẹn sí tẹ́lẹ̀ ẹ wo bẹ́ẹ̀ ṣe wò mí owó kì í ṣe problem o. Okay sir. Tó bá jẹ́ tówó ni àwọn kì í gbé káàṣì ni o. ẹ kàn fún mi ní just 24 hours sir kí n lọ bá yín fi get ẹ̀ so máa pè yín. Alright tí yẹn kì í ṣe problem ẹ bá wa get ẹ̀ owó kì í ṣe problem ẹni time tí yóò bá ti rí báyìí máa ṣe transfer immediately. Alright ẹ ṣe gan. Kápò ni mí kí lẹ fẹ́ kí n ṣe fún yín. Àwọn èèyàn mi tí mo sọ fún yín yẹn àwọn náà wà yìí bẹ́ẹ̀ ni sà ẹjọ́ ṣàánú wa ikú ló lé wa káàkiri o ikú ló lé wa káàkiri tàbá yọ síbi ikú ni tàbá náà ikú ni ẹ gbà wá kalẹ̀ kíkú mọ́ pa wá o. Ikú Ọlọ́run àti téèyàn. ẹ wo èèyàn ni o èèyàn ni each time tó bá ti yọ sí wa báyìí á lóun òòṣà á kàn máa disappear lọ́tún disappear lọ́sí mi ìrírú ẹ̀ rí o ó fẹ́ pa wá ni o ẹjọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí ẹjọ́ mi ìrírú ẹ̀ rí o. òòṣà ló máa ń pè rẹ̀. Báwo la ṣe lè rí bọ̀wọ̀ yẹn. ẹ wo ibẹ̀ yẹn gangan ni pírọ́lẹ́mù wa torí ó kàn máa ń disappear ni ká tó wí ó ti yọ níbí kí máa sùn báyìí á tún yọ sí mi kí máa jẹun á tún yọ sí mi ó kàn sáà disappear pim. mi ì rírú ẹ̀ rí. ẹjọ́ torí Ọlọ́run o ẹjọ́ ẹ ṣàánú wa o ẹ má jẹ́ kó pa wá kẹ́dẹ̀ máa wò ó ó ti pàbúrò wa o bí ó ṣe wá ní pa wá ló kù báyìí. Ọjọ́ tọmọdé bá fojú kan dígí ọjọ́ náà ló rẹ́lẹ́jẹ̀ ànàmú ni tọ̀gà. ṣé mi sọ fún mi kì í bá tì ní. ó ní o aṣọ tó máa ń wọ̀ yìí ló wà lọ́rùn ẹ̀ tó bá ti yọ báyìí aṣọ ẹyọ kan tó máa ń wọ̀ náà lélẹ̀ tó máa lóun ní kú tí kú ò lè pa ẹjọ́ kí lè máa ṣe fún wa báyìí Kápò ẹjọ́ ṣé ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ni. mi ì mọ̀ rí àmọ́ ṣe yín ti di ṣíṣe àmọ́ máa ná yín lówó díẹ̀ o. kékeré ní tó wá. ẹ fún ọmọ ní 5 million naira. 5 million naira. owó ni tí ń ṣe pírọ́lẹ́mù wa ní 5 million naira tẹ̀sán yìí kódà a lè fún yín ní 10 million. bẹ́ẹ̀ni. a ní kó kú pátápátá. tẹ bá ti sanwó iṣẹ́ yín ti di ṣíṣe. iṣẹ́. Just like that. A ti rí ìyànjú lórí ẹ̀. Even lánàá, mo ṣe lọ sọ́dọ̀ di bíi lánàá. Wọ́n dẹ̀ láwọn fún wọn ní 72 hours láti provide us with ìjà. A máa mú wọn yá máa jẹ wọ́n máa. So ẹlẹ́ṣẹ̀ náà lọ láti lè pa. Wọ́n máa fìyà jẹ wọ́n jù. Ọ̀rọ̀ ẹ̀ ló ṣe gan ni ẹ̀kọ́ ṣe. Àmì ṣe o. Ọ̀rọ̀ ẹ̀ kó tètè.
ọ̀rẹ́ mi má bínú oúnjẹ tí kò ní má bínú sí ìjọ rẹ̀. Nǹkan tó jọ mí lójú gan o. So àgbúrò bọ̀bọ̀ yẹn ní bo tefetefe. a jí pé bọ̀bọ̀ kàbó yẹn ó mọṣẹ́ gan ni ṣé ìròyìn rẹ̀ ni. Bá a ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló rí èmi la ò ní yọ̀ sí. Kódà àní àwọn sísítà mi tán máa ń rí àtàwọn àbúrò mi kò sẹ́nì kankan tó rí kí ló tún porúkọ yẹn mọ́. So kàbó yẹn mọṣẹ́ mo ti mọ̀ kó máa mọṣẹ́ náà bó ṣe gbé ọwọ́ yẹn báyìí tí picture ẹ̀ dẹ̀ rà bí ẹ̀ mọ́ gbà tí mò ń ròyìn ẹ̀ kò dàbí pé mò ń fọ́ ẹnu rẹ̀. In fact èèyàn ní. inú mi dùn ó try in fact nǹkan tí bá tún sùn báyìí máa tún lajú pé àbí mi ní rí ní ìbò àmàrí bọ̀bọ̀ yìí mọ́. ó ti lọ àkútúkù rẹ̀ lọ́nà ọ̀run. kan tó fi dáa kéèyàn má máa ti ọwọ́ tó ń dùn yàn bọ́nú aṣọ nìyẹn. inú mi dùn. Ojú àlà òṣàlọ́ wà jẹ́ ọgbọ́n fún mi ẹ̀jẹ̀ aláyé àpèrò dídì kápò ìwọ ti gbà wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ torí yẹn olómi máa kú lé lórí mo ní kí wá kí ẹ nílọ ni o torí tó bá jáwọ́ kápò àjẹsẹ̀ iye mi náà kọkùnrin tàkùnrin ẹnì kó lù mí lẹ́yìn ẹsẹ̀ ju àwọn ọmọ. káròdò ká sùn kí lára rí fẹ́ mu kí ló ń sàwọn gáìsì náà láti kàn wọ́n dàbí sínú ọkọ̀ ṣé kò lè jẹ́ kí lè náà ìgbà mẹ́rin mo ní kó fi ṣe nǹkan tí mo ní kó ṣe bí gbogbo iṣẹ́ ni màá mọ̀ tẹ̀lé wọn lọ ni mo máa fọ́ o òòṣà kí ló ń ṣe báyìí náà. Sọlá. Èmi òòṣà ọmọ àrùn tó ń gbàrún dé òfò tó ń gbófò mi ẹlẹ́mìí tó ń gbẹ̀mí ẹgbẹ́ àjànà èèyàn tó ń fọmọdé orin tí ẹni tó ń kọminú tí ò kọminú ìyá wọn wàá gbà máa sọ lórí àwọn di kíkan mógò. ó kàn ń bẹ̀bẹ̀ ni àwọn owó nìyẹn. Abọ́lé ẹ̀ lé. Àbọ̀ tí ẹ̀ ní oògùn kankan. Àsọdẹ̀ ni ẹ́. Ó dẹ̀ gba dúró owó yẹn. Ó sẹnu múlá. Ó rí kankan ṣe. Ẹ dákẹ́ lábẹ́tẹ̀ ní ṣé tó gbá wọn àwọn bọ́ìsì wà lábẹ́tẹ̀. Ládùúgbò mi. Ẹ bá wọn bíbú ìkẹ́. Afọwọ́ òsì dárúbọ wa. Ohun tó ọ̀dẹ̀ fi dárúbọ òòṣà. Ó wá fẹ́ máa fi alẹ̀ má wa. Ó lè ní ẹ́. Àṣé òtí ẹ̀ ní kankan. Ó ní ẹ́. Lẹ́ni ikú yẹn tún yọjú sí mi ó tún wá ó dẹ̀ ló ti pa ni. tá a bá gba owó yẹn lọ́wọ́ ẹ̀ ní bíbá ilé ni kò pè wá lọ́mọ àlè o lè burúkú ìfọwọ́nà ẹ̀ o lè o ní kankan ẹ̀rí kò sóògùn kankan kí ni. tó o bá rí tọ́ owó yẹn wàá rí kan tí wàá jẹ́ kí gbàdúgbàdú kó gbogbo àgbàdo lọ́wọ́ ẹ̀. àṣọ lè ní ẹ kò sí kankan. kò sí kankan tí wàá ṣe fún wa. o lè. sọ bẹ́ẹ̀ ṣe máa ń dùn àwọn èèyàn káàkiri ilé wọn ní ẹni ká máa jẹ ó lè ní. kò lóògùn kankan ẹ máa rìn lórí ilẹ̀ yẹn kẹ máa yọ kẹ máa ṣe bó ṣe wù yìí. àmọ́ nǹkan tí wèrè lọ ṣe nulẹ̀ o ẹja lọ ó lè ní a sì máa mú ẹ kó o bá san owó yẹn láyé wàá san lọ́rùn ó lè. ó lè òṣì kó o rí fún ìdánwò yẹn ni.
Aláyé sanwó tiwa. Wọ́n fún ẹ̀ náà. Wọ́n fún ẹ̀ sọ̀rọ̀ rẹ̀. Mo sọ̀rọ̀ rẹ̀. Aláyé gbé kí ní rẹ̀. Àbẹ̀rẹ̀ tí a ló wà mẹ́rin. Ṣé ìwé wa yàn? Ìwé wa ò lọ. Ọ̀nà bẹ̀rẹ̀ ọmọ bá. Ọ̀nà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ rẹ̀. Aláyé sọ̀rọ̀ owó tí wàá sọ̀rọ̀ yẹn máa ṣe làlá ní sọ́wọ́ ẹ̀ náà. Àbúrò àgbáwo kò sí mọ̀. Àlàyé náà ìwọ pẹ̀lú ta ni ìwé kan pọ̀ náà lọ àbí. Bẹ́ẹ̀ni ọ̀dẹ̀ mú àpẹẹrẹ náà. Ó ní máa ṣọ ìwọ pẹ̀lú ta ni. Orí kí ilé ẹ̀kẹ́ lórí lára ẹ̀. Ilé ìkéré inú ayé náà. Kò sí fọ̀. Ládùúgbò tí wa àbó ṣàǹṣà ńlá inú ọ̀dẹ̀. Ọmọ bá lọ ápùn ló ń ṣẹlẹ̀ gọ́gọ́ wíyá. Ẹ máa fún lówó yín tí máa ti bọ̀ ní ìsinmi máa ti já èrò máa fún lówó yín ẹjọ́ náà. Bẹ́ẹ̀ni bóòlù rẹ̀ ọ̀gbẹ́ni lọ́lá ṣe máa ń ṣe nìyẹn náà. Ṣùgbọ́n ayé rẹ̀ máa bàjẹ́ tó ṣe máa ń ṣe nìyẹn. Kápẹ́ bá jẹ́ kó bàjẹ́ ẹjọ́ náà. Wà kí ni ìṣòro ẹ̀ lọ́tọ̀ ṣe fẹ́ sanwó. Mo sọ pé tí bá ti bọ̀ ní ìsìn pé máa fún yín lówó yín náà kápò tó àlè. Tó bá tí mo máa fún lówó. Mo máa fún yín. Mo tún dúró ojo kó bá mi sọ̀rọ̀ ayé rẹ̀ máa bàjẹ́ yìí. Ayé rẹ̀ máa bàjẹ́ yìí. Kí ló máa ń ṣe ìbùkún wọ̀nyẹn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí ò lẹ́kọ̀ọ́ báyìí torí ọ̀nà ẹ kọ́kọ́ tó sọ tó máa drop mi síbẹ̀ wọ́n máa padà wá fún yín lówó kí ló máa ń ṣe yẹn wá sí bẹ́ẹ̀ tí ò lọ sí skul tí ò lẹ́kọ̀ọ́ ilé báyìí torí Ọlọ́run. Olé mi ò kàwé mo parí yunifásitì mẹ́ I'm a graduate tí kò sì ṣe rí ló jẹ́ kí n dé bí báyìí yàrá yà kàpọ̀ ń dún o fẹ́ pe ọ̀pọ̀ tá ló kọ́ ẹ̀ o fẹ́ mẹ́ni tó ń du ẹ̀ lẹ̀ ẹni sùn ló bọ̀ wá báyìí. Kóńgò gbẹ́mẹ̀sì ìwọ̀n tá máa fún mi ọdún ọmọ ọkọ ilé o fẹ́ mọ ọkọ tó ń dún yàrá jẹ ilé yìí. máa jẹ́ ìmọ̀tẹ́ jẹ́ wọ̀nyí. Ìgbọ́ ẹ̀jẹ̀ ti já. Mo lè gbàgbọ́ àti tó kúrò ní ẹ̀ka. Mo ní ọdún méje padà pa kó tó padà alágbàpọ̀ ọ̀rọ̀ ọ̀gá tí wàá sọ̀rọ̀ ń sọ̀rọ̀.